Mo kí Ọlọ́run ọba mi, ọba Elédùmarè, ọba tó láyé, ọba tó gbọ̀ngbọ́n. Mo fi ọjọ́ òní, mo fi kí Ọlọ́run. Mo fi ààyè tí ó ń kálukú wà, mo fi kí Ọlọ́run. Mo fi títóbi Ọlọ́run Elédùmarè, mo fi kí gbogbo wa káàkiri gbogbo àgbáláyé pátápátá káàbàtà. Èmi ọmọ yín náà ni Oríadé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ni, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò lẹ́yìn odi. Àkọ́kọ́ mo fẹ́ kí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò péjì tí a ṣẹ̀ ń lò yìí, tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa. Péjì yìí new page ni tí mo fẹ́ kí ẹ darapọ̀ mọ́ mi látara rẹ̀. Ẹ follow wa, ẹ̀yin followers wa. Péjì àkọ́kọ́ tí à ń lò ó ní small issue kékeré kan, àmọ́ Ọlọ́run Elédùmarè ọba tó láyé, ọba tó lohun tó pamọ́, kò mà ní fi wá sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Torí pé bí ò sẹ́yìn àbẹ́ẹ̀rí pé kò sáwa. Bẹ́ẹ̀ ni, tí ò bá dẹ̀ sáwa náà, kí la fẹ́ mú wá fún yín? Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi nílé lóko, mo wá kí yín lọ́pọ̀lọpọ̀. Mo ń fi ààyè tó ń kálukú wá wà, mo fi ń kí gbogbo yín. Mo fi Ọlọ́run ọba mi, ọba tó láyé, ọba tó gbọ̀ngbọ́n, mo fi kí wa. Mo fi bọ́lọ́run ọba náà ṣe tó, mo fi yìn wá. Ààyè tá a wà, Ọlọ́run ọba tó láyé kò mà ní fi wá sílẹ̀ nígbà kankan. Torí wípé ó tọ́jọ́ méjì, ó tọ́jọ́ mẹ́ta, tẹ́rí pé mi ò sí lórí ìlà. Wọ́n ní tí iṣẹ́ ò bá àbí tí nǹkan ò bá ṣẹlẹ̀, tí ò bá nídìí, obìnrin ẹ̀ jẹ́ kó mólú. Torí ẹ̀ náà ni mo ṣe tún padà wá lónìí láti rí pé èmi ọmọ yín Oríadé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV náà ni. Ẹ jọ̀ọ́ bá mi share ètò mi débi tó yẹ kó dé. Ẹ dẹ̀ rí pé bá mi share débi tó bá yẹ kó kàn. Nítorí pé kì í ṣe nítorí nǹkan kan, torí support ti yín, òun náà ni àǹfààní fún gbogbo wa láti rí pé ẹ ń darapọ̀ mọ́ wa. Ní péjì yìí tẹ́rí tá à ń lò yìí, a ní small issue, a ní issue lórí eléyìí tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Torí ẹ̀ ni a fi ń pariwo síta láti rí pé kí ẹ wá bá wa darapọ̀ mọ́ láti ibi tó ti yẹ àti ibi tó kàn. Péjì yìí kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe fún wa tó lè fi dùn mọ́ wa nínú ni pé support yín gangan, láti tẹ followers, láti tẹ̀lé wa. Péjì àkọ́kọ́ ti ní issue, òun ni ò jẹ́ kẹ́ ẹ rí mi lórí ẹ̀. Mo kàn lè máa ṣe one or two things níbẹ̀ ni. Torí ẹ̀ second page mi yìí, ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, mo rẹ̀ yín, ẹ bá mi share ètò ìkẹ́dẹ̀ rí pé ẹ follow wa. Ó tó àwọn fóònù kan ní damages tó jẹ́ pé eléyìí tá ń lò náà yá ni. Àmọ́ kò sí ní ta fẹ́ ṣe fọ́lọ́run Elédùmarè ọba tó láyé tó ó, mo fi ń kí yín. Èmi ọmọ yìí náà ni. Mo wá bẹ̀ yín, mo rọ̀ yín, mo ní kẹ́ bá mi share ètò yìí lórí gbogbo tó ń já ràn láti jẹ́ ìpẹ́ bá rí pé ó dà pé ó ṣe díẹ̀ mi ìdá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Òun náà mo sọ pé tíṣẹ́ ò bá ṣe ẹ́, ó ní tó fà á, ó ní tó dẹ̀ dé. Ó yẹ kí n ti sọ̀rọ̀ púpọ̀ tí gbogbo yín dẹ̀ mọ̀, torí pé n tó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ni. Àwọn tó wà ńlẹ̀ yìí tí a nígbà ti sọ̀rọ̀ lé lórí tó ṣe pàtàkì tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ nínú tó gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá káàkiri gbogbo àgbáláyé àbí nílẹ̀ Yorùbá. Eléyìí tó tún wá ń ṣẹlẹ̀ ní yàjóyàjó tá à ń gbọ́ kiri,
ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìkà, mo kí yín. Mo kẹ́yìn lọ́balọ́ba ìlú, mo mà kẹ́yìn ìjòyè, mo kí yín. Kò sí ń tẹ́lẹ̀ fi sọ̀pọ́ọ̀tì mi lọ́wọ́ tẹ̀wá gbogbo ẹ̀yin followers fans mi pátápátá ju pé kẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì ètò mi lọ. Bẹ́ẹ̀ ni, mo wá rọ̀ yín, mo bẹ̀ yín. Mo fi Ọlọ́run ọba mi òkè, kábíyèsí Ọlọ́run mo fi bẹ̀ wá. Àkọ́kọ́ mo gbọ́ oríṣiríṣi n tó ṣẹlẹ̀ káàkiri àbí n tó ṣẹlẹ̀ lánàá lórí ọ̀rọ̀ àwọn Yorùbá kan. Wọ́n láwọn àgbààgbà Yorùbá, wọ́n láwọn kan nínú Yorùbá, wọ́n ní àwọn àgbààgbà Yorùbá tí wọ́n láwọn fẹ́ ṣe kó lè dáa. Ǹjẹ́ ṣé n tó lè dáa ni n tẹ́ ń ṣe ni? Ǹjẹ́ ṣé léyìí tẹ́ ń ṣe yìí gangan, ǹjẹ́ ṣé n tó dáa ni? Àwọn ọ̀rọ̀ tí mò ń jẹ́ kó yé wa yìí, tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ lé lórí, ká dẹ̀ sọ̀rọ̀ lé lórí, tí è ṣe ọ̀rọ̀ ẹnu rárá, tí mo dẹ̀ fẹ́ ká gbé yẹ̀wò dáadáa, mo fẹ́ ká gbé yẹ̀wò tí ò dẹ̀ sí àní-àní kankan ńbẹ̀. Mo fẹ́ ká jọ gbé yẹ̀wò kí a lè mọ̀ pé kì í ṣeré o. Mo fẹ́ ká jọ gbé yẹ̀wò ká lè mọ̀ pé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Báwo làwọn kan ṣe máa dìde nílẹ̀ Yorùbá tí wọ́n ní pé àwọn tọwọ́ bọ ìwé pẹ̀lú àwọn ọmọ Èyétì Àlà? Ìjọ́ wo la tó fẹ́ gbọ́ná? Ìjọ́ wo la tó fẹ́ ronú? Ìjọ́ wo la tó fẹ́ mọ ibi tá à ń lọ gangan? Torí gbogbo nǹkan yìí mo rí pé kò yé wa tó. Tó bá ṣe pé ó yé wa dáadáa ni a mọ̀ pé kì í ṣe bó ṣe yẹ kó rí leléyìí. Àwọn nǹkan táwa ń sọ yìí, nǹkan tá a rí àti tó yé wa dáadáa ni. Ẹ tọwọ́ bọlẹ̀, ǹjẹ́ sẹ́yìn ti lọ tọwọ́ bọlẹ̀ ní títí wọn? Tó bá ṣe pé ẹ láròjinlẹ̀ dáadáa, mi ò rí pé ẹ láròjinlẹ̀. Ẹ lọ tọwọ́ bọlẹ̀ lú wọn nílẹ̀ Haúsá, ẹ mú àwọn ọmọ Èyétì Àlà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi follow new page mi, ẹ̀yin bàbá mi tẹ́ ń darapọ̀ mọ́ mi, ẹ̀yin ìyá mi. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣeré, tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ mọ̀ dáadáa. Àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fẹ́mi àti yín. Ẹ lọ ń tọwọ́ bọ̀wé. Yorùbá, ìjọ́ wo la tó fẹ́ gbọ́n ná gangan? Ìjọ́ wo la tó fẹ́ ronú? Ìjọ́ wo la tó fẹ́ mọ ibi tá à ń lọ gangan? Kí ni tó ń ṣe wá pàtó? Àwọn nǹkan náà máa parí àná. Ṣebí mọ́tò àwọn nǹkan náà jí kó, bóyá àwọn pastors kan pẹ̀lú 14 passenger. Kí ni tó ń ṣe wá gangan? Níbo là ń ronú lọ? Kí ni làákàyè wa lórí àwọn nǹkan yìí? Ǹjẹ́ ṣé ẹ gbọ́ wa yé dáadáa? Ǹjẹ́ ṣé ẹ gbọ́ wa yé? Torí wípé a lè dákẹ́, kí tara wa bá wa dákẹ́. Àwa sọ à ń wí. Bó ṣe ń lọ yìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Àṣírí ọ̀rọ̀ ni. Torí wípé ohun tẹ́ rọra wò yìí,
á tó yé wa dáadáa. Àwọn nǹkan kan wà tí ò yé ọ̀pọ̀ èèyàn nínú ayé lórí n tó ń ṣẹlẹ̀. Báwo lẹ ṣe máa lọ tọwọ́ bọ̀wé pẹ̀lú àwọn ọmọ èyí tí a là? Ǹjẹ́ kí ló fà á? Ìrònú wo lẹ̀yin àgbààgbà yìí ronú papọ̀? Ẹ̀yin àgbẹ̀, ẹ̀yin èèyàn, ǹjẹ́ kí ló dé? Kí ló lè fà á? Irú kí ló ṣẹlẹ̀ gangan tó fi máa wá di pé báyìí ló ṣe fẹ́ rí? Mo rí i pé kò sí ìrònú kankan lórí ẹ̀. Kò sí n tó ń jẹ́ ìrònú kankan lórí àwọn àgbààgbà yín táwọn àgbààgbà ń ṣe yìí. Ẹ̀yin àgbà, ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ mọ̀ ọ̀tún tẹ́ ẹ mọ̀ òsì, kí ni pàtó yín? A ní nǹkan ṣẹlẹ̀ nínú ìlú. Ṣé níṣẹ́ àwọn ẹni yìí ṣe ẹ mọ̀ ọ́n? Nínú igbó yín, ibi tẹ́ ń dáko sí, ẹ tún ti tọwọ́ bọ̀wé. Àwọn ìwé tẹ́ ń tọwọ́ bọ̀, ǹjẹ́ ṣé wọ́n ti gbówó fún yín ni ná? Àwọn nǹkan tẹ́ ń ṣe yìí, ǹjẹ́ ṣé ẹ rò kẹ́ tó ṣe ṣá? Gbogbo àwọn nǹkan yìí la fi ń pariwo fún yín. Á tó yé yín, ẹ kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ mú àwọn nǹkan oríṣiríṣi, àwọn nǹkan ni yín lẹ bẹ̀rẹ̀ sí ń tà fún Fúlàní. Irú ìròrí wo lẹ̀ ń rò gangan? Irú kí ni tó ń ṣe yín pàtó tó jẹ́ pé ibi tí ẹ̀ ń ronú gbà nìyẹn? Mi ò rò bóyá ẹ gbọ́ mi yé o. Jẹ́ pé ibi tí ẹ̀ ń ronú gbà nìyẹn. Torí gbogbo àwọn nǹkan yìí ó ń ṣe kàyéfì fún mi. Gbogbo nǹkan yìí kò wá yé mi ibi tá à ń lọ gangan. Ẹ gbọ́ mi yé? Ibi tá à ń lọ kò yé mi. A wò ó títí, a wò ó lọ́tùn, a wò ó lósì. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò rò ó wípé bó ṣe máa rí leléyìí. Wọn ò jẹ́ kí wọ́n kan bá ṣe ń dà lúrú. Kí màmá mi, ìyá alálùbáríkà, ìyá aládùúrótì, màmá mi kò ní bàjẹ́ fún yín láéláé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mrs. Comfort, gbogbo ìgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́gbà, mà ní fojú sunkún ọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Bẹ́ẹ̀ náà ni mo kí ẹ̀yin olólùfẹ́ mi ní pèjú alélé torí pé ìyẹn ní ìṣù ni. So torí ẹ̀ la ṣe ń lo eléyìí. Ẹ jọ̀ọ́ bá mi share ètò mi. Why tó fi ń jẹ́ pé àwọn ará bí àwọn là ń tọwọ́ bọ̀wé pẹ̀lú ẹ̀? Ṣé ẹ mọ̀ pé ẹ̀ ń tọwọ́ bọ̀wé pé ẹ ti sáìn ìwé nìyẹn? Gbogbo àwọn nǹkan yìí kò yé yín dáadáa. Tó bá yé yín dáadáa ni ẹ máa mọ̀. Gbogbo tí ẹ̀ ń rò ẹ̀yin àgbààgbà torí mi ì ráwọn lọ́balọ́ba lóyè lórí oyè tàbí bóyá wọ́n wà nínú tẹ́ ń ṣe tó yá pé wọ́n dẹ̀ wà ń bẹ̀, ǹjẹ́ ṣé ẹ ronú lórí tẹ́ ń ṣe? Ìgbà wo lẹ̀yin lọ sí north tẹ́ ń dáko ní north tí ẹ lọ tọwọ́ bọ̀wé tí wọ́n tọwọ́ bọ̀wé pẹ̀lú wa pé ká jọ máa dáko nílùú wọn? Mi ò rò bẹ́yìn àgbààgbà yìí ọgbọ́n àbẹ́ ronú débẹ̀ débi pé ẹ wá ń ta nǹkan níyìn nì. Ẹ ṣe làákàì lórí ẹ̀. Gbogbo ẹ̀yin ìgbìmọ̀ yìí tẹ́ bá ronú dáadáa, tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé ẹ̀ ń talẹ̀ Yorùbá ni, ẹ̀ ń pa ìran yín run ni lórí owó àbí lórí kẹ́rò bí àlàáfíà. Irọ́ o,
ẹ mọ̀ túmọ̀ Fúlàní àtàwúsá. Tẹ́ ẹ bá mọ̀ ni àwa tó jẹ́ pé a jọ́mọ Ìlọrin tí èsì ará Ìlọrin, a mọ̀ túmọ̀ wọn dáadáa, a mọ ìtumọ̀ wọn dáadáa tí èsèré. Torí àwọn ẹni yìí wọ́n wá kí yín, wọ́n ṣe dáadáa sí yín, ẹ máa ṣe wọ́n lálejò. Àlejò tẹ́ ẹ gbà ẹ mọ̀ pálejò ọ̀ràn ni. Àlejò tẹ́ ẹ gbà ẹ mọ̀ pálejò òfò ni. Tí wọ́n bá bá yín ṣe, tí wọ́n fọwọ́ ra yín lórí, àwọn náà ló máa lé aré àti kú kan gba ibi tí ẹ gbà wọ́n lálejò sí, kan pa yín dànù, kan jogún ibi tẹ́ ẹ wà. Ó ti ṣẹlẹ̀ sáwọn àràn baba ńlá baba wa, even nínú àwọn agboolé wa kan nínú Ìlọrin. Bẹ́ẹ̀ ni, ọ̀rẹ́ ni Fúlàní, ẹ gbọ́ mi, ọ̀rẹ́ ni Fúlàní. Àwọn baba ńlá baba wa kan nínú agboolé wa kan náà, pé Yorùbá máa ń lágboolé púpọ̀. Bá dárúkọ bẹ̀ àwọn èèyàn mọ̀ ọ́n. Ẹni tó wà níbẹ̀, wọ́n bẹ̀rẹ̀, wọ́n ti ọ̀rẹ́, wọ́n yáwó, àti bí ìyáwó ó yá, wọ́n sọra wọn di fámílì. Mi ìgbẹ́rù ẹ̀ rí, kéde pé mi wá gbọ́ ọdún tí wá di ta tí wá ń gbọ́ kiri, àbó ṣẹlẹ̀ láwọn bòmíì náà. Ló bá ń di pé lágbájá lóhùn ìgbà tán bẹ́ẹ̀ joyè tẹ́nìyẹn kú tán, ẹlòmíì ò lè jẹ́, eléyìí ò lè jẹ́. Ló bá di pé wọ́n ní ẹ jẹ́ ká lọ fọ ọ̀rẹ́ ẹ̀ lẹ̀ kó jẹ mọ́gàjí láìṣe lé bàbá ẹ̀, torí ó ti yúùsì mọ́ wa, ó ti ń ṣe bí fámílì. Ìran wọn bá ń jẹ mọ́gàjí inú ilé, ìran wọn ń jẹ mọ́gàjí ń bẹ̀. Ó di pé wọ́n ń talẹ̀ baba ńlá baba wa. Ìjà tá a jà ní o. Mo kí màmá mi, mo kí Ìgbòho Òòṣà. Kò kí ń ṣe ìjà kékeré ní ìjà náà. Wọ́n yìí máa ń jẹ́ dọ̀la. Fúlàní ló yìí wà lórí oyè. Wọ́n dẹ̀ ń kílèmù pa wọ́n dẹ̀ ti talẹ̀ lọ bí ilẹ̀ bí ẹni. Ẹ jẹ́ ká jọ rò ó. Ọjọ́ wo la tó fẹ́ ṣe làákàì gangan? Ọjọ́ wo lórí wa tó máa pé? Ẹ gbọ́, ìjọ́ wo lórí wa ti máa ṣe kí ni o? Lórí wa tó máa pé? Àwa Yorùbá, kí ni tó ń ṣe wá gan pàtó? Èmi ló mú wa. Èmi ló mú wa tá a fi ń ṣe bá a ṣe ń ṣe. Ní wàhálà ìgbésí ayé wa gangan. A fi lè tẹ̀síwájú nínú tó yẹ ká ṣe. Torí àwọn nǹkan yìí, ó ń jẹ́ ìyàlẹ́nu fún mi púpọ̀. Yorùbá ìjọ́ wo la tó fẹ́ gbọ́n ná? Ìjọ́ wo la fẹ́ gbọ́n? Ìjọ́ wo la tó fẹ́ gbọ́n? Torí mo ro gbogbo ẹ̀. Mo rò ó dáadáa. Mo dẹ̀ rí pé ó dà pé à ń fọwọ́ ara wa ṣera wa ni o. À ń fi ọwọ́ ara wa fi ń ṣera wa lọ́nà tó pọ̀. Kí tó wá ṣe wá pàtó, Yorùbá ìjọ́ wo la tó fẹ́ gbọ́n? Yorùbá ìjọ́ wo la tó fẹ́ ṣe làákàì? Yorùbá níbo gẹ́gẹ́ là ń lọ? Ǹjẹ́ sáà ronú? Ǹjẹ́ sáà mọ tó ń ṣe wá gangan? Ǹjẹ́ kí ló wà lọ́pọlọ wa? Àwa wí, à ń sọ, kì í ṣeré. Mo kí yín ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi. Mo fi Ọlọ́run Elédùmarè mo fi ń bẹ̀ yín.
mo sí ní péjì kan, péjì tẹ́ ọ̀rọ̀ ayé tí mo fi select tó jẹ́ pé léyìí ó ní small issue. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi darapọ̀ mọ́ mi ní péjì tí mo ṣẹ̀ ṣí, mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Bẹ́ẹ̀ náà ni Yorùbá Nation Àfọ̀njá TV 2 ni òun ni mò ń lò lọ, mo kàn ní gbélé ìwọlé. Ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ mi bẹ́ẹ̀ follow mi. Gẹ́gẹ́ bí tí mò ń sọ tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ilé nílé lóko kí wọ́n mọ̀, òun ni pé ìjọ́ wo la tó fẹ́ gbọ́ gangan tó fi ń jẹ́ pé Yorùbá, àwa tá a jẹ́ Yorùbá tí a wá ronú débi pé àwa lọ ń tọwọ́ bọ̀wé, a lọ ń tọwọ́ bọ ìwé àdéhùn, a lọ ń tọwọ́ bọ̀wé ilẹ̀ lọ́wọ́ àwọn Gàmbàrí. A wá ronú kankan ká ro àròjinlẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Tí ẹ bá ronú dáadáa ni ẹ mọ̀ pé nǹkan ń bọ̀. Ẹ ń ta nǹkan ní yín, ẹ ń ba nǹkan ní yín jẹ́, ẹ ronú débẹ̀. Ẹ lọ tọwọ́ bọ̀ lè gbé pẹ̀lú mèé tí a là. Ẹ̀yin lọ́balọ́ba níbo lẹ wà nígbà tí wọ́n ń ṣe? Ẹ̀yin ọgbọ́n ìlú níbo lẹ wà nígbà tí wọ́n ń tọwọ́ bọ̀wé pẹ̀lú mèé tí a là? Ìgbà tí wọ́n ń tọwọ́ bọ̀wé sẹ́mọ̀ pé ń talẹ̀ yín ni. Àwa tá a jẹ́ ọmọ Ìlọrin gan mọ̀ pé Àfọ̀njá ṣe mistake. Àwa tá a jẹ́ ọmọ Ìlọrin a mọ̀ pé Ládéríjẹ́ ṣe mistake. Torí inú àwọn ọmọ Ládéríjẹ́ gbàbọ̀dè f'Àfọ̀njá. Kì í ṣeré o, òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ ọ́. Torí tá a bá wí àkú bá wí àkú o. Gbogbo àwọn nǹkan èyí tó jẹ́ mẹ́ta tẹ́ ti rí wa tòótọ́ tí ò bá ní tó ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ follow mi nínú page mi Yorùbá Nation Àfọ̀njá TV 2, Yorùbá Nation /Àfọ̀njá TV 2. Ẹ follow mi ńbẹ̀ torí pé page eléyìí ti ní issue. Gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ lọ́tùn lósì tí mo fẹ́ kí gbogbo wa gbé dáadáa. Àwọn mèé tí a là wá wá sílẹ̀ yín, wọ́n ní kẹ́ ẹ máa tọwọ́ bọ̀wé, ẹ ń tọwọ́ bọ̀wé lórí ilẹ̀. Tẹ́ bá tọwọ́ bọ̀wé kan lè sọ pé ẹjọ́ ní Nàìjíríà ni àbí? Ìgbà wo lẹ́yìn bá wọn fà á tẹ́ lọ sí Kánò àbí Sókótó, Kàdúná, Nasarawa, Gòbè, Jọ́ọ̀sì lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Zaria, kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ bá wọn sáyìn ilẹ̀ bí ẹjọ́ nílẹ̀ ni? Haúsá ò kí ń ṣe bẹ́ẹ̀. Haúsá ò kí ń talẹ̀ bẹ́ẹ̀ ṣe ń talẹ̀ fún yàn láyé. Wọ́n máa gbé lọ́wọ́ yín, wọ́n lease ilẹ̀ ni. Tíjà bá dé wọ́n lé yín kó wọ́n sún wọ́n ní rà lọ́wọ́ yín torí pé àwọn náà máa jogún ẹ̀. Ìjọ ilẹ̀ tó wá fẹ́ ronú ilẹ̀ tó fẹ́ ní làákàyè. Yorùbá, mo rí i pé àti ìgbọ́n àtẹnudẹ́rẹ̀ ń pa wá. Yorùbá àti ìgbọ́n o, àtẹnudẹ́rẹ̀ ń pa wá tààrà. Torí kìí ṣe ọ̀rọ̀ ẹnu, mo fi Ọlọ́run ọba tó dá mi búra sí. Gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká ṣe àkíyèsí lé lórí. Mo retí àlà wá wá gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ kóra yín jọ tó tọwọ́ bọ̀wé lórí ilẹ̀. Mi ò rí ibi tẹ́ ẹ ti ṣe làákàyè. Kìí ṣe ìrọ̀rùn lẹ wá, aburú lẹ wá fáwọn ọmọ Yorùbá. Òṣì lẹ wá fọ́mọ Yorùbá tí ó dẹ̀ ní tó sí òdẹ̀ ní ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá, aburú òdẹ̀ ní ṣẹlẹ̀ sí wọn. Torí ìtàn yìí tó bá ti pẹ́ ronú dáadáa, pẹ́ ra àròjinlẹ̀, ẹ máa mọ̀ pé bó ṣe yẹ kó rí kọ́lẹ̀ ṣe ṣe. Ẹ̀yin ọba wo lẹ lọ́wọ́ sí? Bàbá Tinubu kílẹ̀ ń wò tí àwọn ẹni yìí fi gbégbèsè báyìí, tí ẹ fi gbà wọ́n láyè táwọn ò lè gbà wá láyè nílùú wọn.
bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń talẹ̀ Yorùbá lónìí mèéfì àlá tí ń ralẹ̀ lọ́wọ́ ilẹ̀ rí Haúsá ò kí ń talẹ̀ Fúlàní ò kí ń talẹ̀ fún yàn Yorùbá ẹ ṣe gọ̀ báyìí ná ìjọ ìlà tó fẹ́ gbẹ́ná ìjọ ìlà tó fẹ́ ní làákàyè àwọn ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ kí gbogbo wa mọ̀ wípé a gbúdọ̀ ṣe làákàyè lórí ọ̀rọ̀ tó ń lọ àwa sọ òótọ́ ọ̀rọ̀ fún gbogbo wa wọn ò ronú àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí jẹ́ nǹkan tó jẹ́ pé ó lágbára púpọ̀ ó jẹ́ nǹkan tó ṣe kíní púpọ̀ àwa ń sọ à ń kọ́ fún yín ẹ̀ ń parẹ́ irú jẹ́ làwọn tí ó ń ṣe wá gangan tó jẹ́ Yorùbá ronú àwọn aláìníròònú ìjọ ìná tó fẹ́ ní làákàyè gbogbo ẹ̀yin ìyá ọ̀nà yìí bàbá mi nílé lóko lágbò lẹ́yìn òbí èmi sì ẹ̀ ti rọ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ aládìkú ọmọ ládé Aláàfin Ọ̀ládé abé aládìkú lágbà fún Aláàfin Ọ̀yọ́ owó ẹ̀pọ̀ ọkọ̀ Fúlàní fúnra rẹ̀ Ìgbòho Òòṣà mo kí yín Mrs Mary ẹ kú ọjọ́ mẹ́ta Mrs Mary ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ follow new page mi mo bẹ̀ yín mo rọ̀ yín ni gbẹ̀yìn ìyá ọ̀nà yìí bàbá mi tẹ wà nù lé ẹ bá mi follow new page mi eléyìí tẹ kàn rí mi níbẹ̀ yóò ti ní issue mo kí màmá mi mo kí yín Mrs Taiwo Fásakì mo kí yín ẹ bá mi ju star o ẹ ṣe star fún mi o mo mọ̀ pé tí mo bá ti rí yín báyìí ẹ máa ń ju star fún mi ni Mrs Taiwo Fásakì mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá mi alálùbáríkà ẹ ní ṣubú dànù pẹ̀lú àṣẹ Ọlọ́run àánú Ọlọ́run máa dé bá yín ni ǹjẹ́ kí ló wá fà á tí ẹ máa fi rí pé ẹ̀ ń ta ilẹ̀ Yorùbá ẹ wá tọwọ́ bọ ìwé ẹ̀ ń tọwọ́ bọ ìwé àdéhùn Alhaji Lukman mo kí yín sà ẹ kú ọjọ́ mẹ́ta ǹjẹ́ kí ló wà níbẹ̀ tẹ́ fi ń ta ìran Yorùbá sóko ẹrú ìjọ wo ni a tó fẹ́ gbọ́n ìjọ wo la tó fẹ́ ṣe làákàyè lórí tó ń ṣẹlẹ̀ torí pé mo rí i pé àrònú dáadáa àwọn òwe tí àlàó bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi tó wù wọ́n bàbá Tinubu fún ara wọn ò sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà dákẹ́ wọ́n fọwọ́ lẹ́rẹ́ wọn sọ̀rọ̀ torí pé àwa ń pariwo adẹ̀ ń sọ tiwa lénìí ẹ jẹ́ ká tètè jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé n tó ń ṣẹlẹ̀ yìí ó ti gba àfúrásì o ilẹ̀ Yorùbá ti wà nú ewu ilẹ̀ Yorùbá ti wà nínú kíni ó ti wà nínú ewu àwọn kan náà ìjígbé lánàá 14 passenger ẹ dáhùn kí la wá ń bára wa pò kí là ń bára wa jà nǹkan tí ó lè ṣẹlẹ̀ nílùú tiwọn àwa ìgbé Kánò dáadáa agbé ní gàràjìmà ní Sábóńgbèrè àmọ́ nígbà kan lọ́hùn-ún tíjà kan ṣẹlẹ̀ ọ̀rẹ́ nìkan wà Haúsá ni òun ló ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi pé kí n tètè máa sá lọ o mọ́tò àtàmúbádẹ́kù nígbà náà ìjà yìí lé gan ẹni bá rántí ìjà yìí 2002 àbí nǹkan àbí 2001 ìjà 2000 ni ìjà yìí lé wá sọ fún mi pé kí n tètè máa lọ àní ẹlòmíì máa kírun lọ́wọ́ báyìí Allahu Akbar wọ́n máa dúró tó máa fi kírun tán wọ́n bẹ̀ gbé kíní gbogbo tó máa ń lẹ́nu pọ̀dọ̀rọ̀ báyìí wọ́n bẹ̀ gbé sí lọ́rùn bismillah wọ́n kọ́ ti orí ẹ̀ tó bá ti ń jẹ́ Yorùbá wọ́n bẹ̀ sí máa súnlé Yorùbá níbẹ̀ ọkàn máa sùn kẹ́gbà pa àwọn èèyàn tó wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá mọ nǹkan tí mo sọ yìí wọ́n máa rántí pé wọ́n sọ wọ́n darí èkó wọ́n ní pọ́pátì lọ́hùn dè ní Ọlọ́run Yorùbá òkín tàbí Haúsá òkín talẹ̀ Fúlàní òkín talẹ̀ wọ́n máa ń lè ṣe ẹ̀ fún wọn ni tí wọ́n bá talẹ̀ fún ẹ má rí wọn talẹ̀ fún yín wọ́n talẹ̀ fún yín o àwọn wá ń gbàgbá lórí ilẹ̀ wa wọ́n wá ń sáyìn àwa náà tó wá ń sáyìn lórí níta fẹ́ jẹ
ṣé wọ́n lágbára lórí wa ni? Bá a ti ẹ̀gbẹ́ àwọn àgọ̀ kan tí wọ́n ṣe mistake tí wọ́n kóra wọn jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n fẹ́ borúkọ olóyè Sunday ọmọ Adéyẹmọ jẹ́, tí wọ́n fẹ́ borúkọ àwọn ọmọ Yorùbá gidi jẹ́, tí wọ́n fẹ́ borúkọ bàbá Akíntóyè, tí wọ́n fẹ́ borúkọ wa jẹ́. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ ṣe wàhálà tẹ́ ti náwó nára, tí wọ́n fẹ́ borúkọ yín jẹ́ tọ́lọ́run ò ní fún wọn ṣe. Olóhùn ìyàwó Abíọ́lá gbogbo ọ̀rọ̀ tó yẹ kí ti sọ nípa ó pọ̀ bọ̀ ọlá pé fóònù ní issue and again péjì náà ní issue. Àwọn nǹkan yìí ó yẹ ká ti sọ̀rọ̀ lórí ẹ̀ tipẹ́, àmọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni gbọ́dọ̀ dá sí i. Ìtò ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́ ni gbọ́dọ̀ dá sí i, torí ẹ̀yin ọlọ́ba lọ́ba, ẹ̀yin lọ́ba lọ́ba, ẹ̀yin nígbèrè nígbèrè. Tí ẹ̀ bá ti sọ̀rọ̀ sọ́rọ̀ yìí, àwọn alálẹ̀ bẹ́ńbẹ̀ tó bí yín o. Àwọn kan wà tó ní pé gbogbo yín tó bá tásìkò kan ẹ̀ lọ, báwo ni wọ́n ti máa bí yín pé báwo lẹ ṣe ṣe sí. Gbogbo tẹ́ ń gbówó yìí ó lágbára, báwo lẹ ṣe ṣe sí ní máa sọ. Ẹ jẹ́ sọ́pọ́tì wa pẹ̀lú star, ẹ bá wa boost page wa padà, ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ni. Àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan pàtàkì láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kìí ṣe nǹkan tá a máa láǹdákẹ́lé lórí mọ́. A nílò àti gbìyànjú láti tètè sáré láti dìde lórí gbogbo issue yìí. Wọ́n ti tọwọ́ bọ àwọn ìwé yìí. Yorùbá, gbogbo ọmọ Yorùbá á fọwọ́ sí i. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ tọwọ́ bọ̀wé pẹ̀lú àwọn Miyetti Allah á fọwọ́ sí i. Ọmọ Yorùbá kankan ò fọwọ́ sí i. Torí pé ta lẹ̀yin fúnra ara yín tẹ́ ẹ lọ tọwọ́ bọ̀wé. Ilẹ̀ mélòó ni baba ńlá ti yín ní nínú àwọn ilẹ̀ tó wà nílẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́ fi ń ta gbogbo ilẹ̀ àwọn ìran bíran ẹlòmíì mọ́ ti yín? Ẹ dá mi lóhùn, gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi, ẹ̀yin tẹ́ ẹ pera yín jọ tẹ́ ẹ lọ tọwọ́ bọ̀wé pẹ̀lú àwọn Miyetti Allah á fọwọ́ sí i. Ọmọ Yorùbá lápapọ̀ ò fọwọ́ sí i. Bàbá Tinubu ẹ tètè sọ̀rọ̀ sọ́rọ̀ tó wà nílẹ̀. Torí pé tá a bá dákẹ́ tara ẹni á bá wa dákẹ́ o, ẹ lè wá tà wá lẹ́rú. À ń pariwo kan, gbogbo tẹ́lẹ̀ fọwọ́ sí àná tẹ́ ẹ̀ fọwọ́ sí ìwé, wọ́n ètò gbé àwọn èèyàn gbé. Kí lẹ ṣe sí? Ẹ wá rò pé bóyá a kàn máa wò á ní sọ̀rọ̀ lé lórí. Ó di dandan ká sọ̀rọ̀. Ó di dandan ká sọ̀rọ̀ lé lórí. Ọ̀rọ̀ ilé ṣe nǹkan táwa sọ pé bẹ́ẹ̀ kọ́ mọ́. Ẹ wá tọwọ́ bọ tí ò yẹ kẹ́ ẹ tọwọ́ bọ̀. Ẹ ń ba ìlú jẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá ijó wo lẹ tó fẹ́ gbọ́n náà? Àwọn àṣìṣe tí Àfọ̀njá ṣe leléyìí, àwọn àṣìṣe táwọn baba ńlá wa náà tún ṣe leléyìí nígbà tí wọ́n ń sáìn níjọ́ kínní àná pẹ̀lú àwọn òyìnbó. Wọ́n fi gbé nǹkan lé Fúlàní lọ́wọ́ torí wọ́n ti mọ̀ pé a ti gbọ́n jù. Ọgbọ́n táàrò bá gbọ́n àgọ̀ ni o, àgbọ́n kankan. Àwọn tó gbọ́n ni wọ́n ń fọpọlọ gba nǹkan lọ́wọ́ yín o. Ta ni Fúlàní? Sójú ọmọ ilẹ̀ wa ni. Ẹ ronú kẹ́ ẹ lọ ronú pìwàdà. Torí pé tá à ń sọ yìí tí ò bá sọ elénìí á ṣe lọ́jọ́ ọ̀la. Gbogbo àwọn tó ń rí náà tí ò bá ṣe elénìí á ṣe lọ́jọ́ ọ̀la. Kì í pé wọn à rí. Àwa máa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún yín kẹ́ ẹ lọ mọ̀ lénìí. Torí gbogbo tó ń lọ tó ń jà rìnrìn káàkiri, èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa wípé ẹ má ṣe àfọwọ́fà o. Ẹ má ṣe kí ni, ẹ má ṣe àfọwọ́fà. Má ṣe àfọwọ́fà o. Tóra wà wí fún yín o. Gbogbo tẹ́ ẹ̀ ń ṣe.
tó já gbé yín lọ́wọ́ àtọ̀jà ajé yìí lọ́wọ́ torí léyìí tó ń ṣẹlẹ̀ yìí báwo lẹ ṣe máa lọ máa sáìn gbogbo nǹkan yìí pẹ̀lú àwọn Fúlàní báwo ni tí wọ́n ṣe jẹ́ báwo ni tí wọ́n ṣe jẹ́ tá a máa ní àwọn ló kù àwọn nǹkan yìí mo fẹ́ ká a mọ̀ ká dẹ̀ ronú sí dáadáa. Mo kí yín bàbá mi ẹ̀yin màmá mi lòkù lájò lẹ́yìn odi mo tún kí yín èmi ọmọ yín náà ní Oríadé Adébọ́lá ìpè àlùkà ẹ jọ̀ọ́ ẹ bá mi fọ́lò new page mi Yorùbá Nation / Àfọ̀njá TV 2 bẹ́ẹ̀ ni mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ̀yin náà làwa rí ẹ̀yin gangan torí tí ò bá ti sẹ́yìn kò sáwà ẹ̀yin nìdùnnú wa ẹ̀yin láyọ̀ wa torí pé tá a bá ti rí yín lọ́kàn wa náà ń balẹ̀ láti rí pé ká lè sọ̀rọ̀ tá a bá rí yín gbogbo tá a bá ń sọ asán ló máa ń já sí wípé tá a bá ti rí yín a mọ̀ pé ẹ̀yin fúnra yín náà ẹ pín ètò yìí débi tó yẹ kó dé mo kí Mr. Kọ́lá. àwọn nǹkan yìí ẹ ṣé bàbá mi Mr. Kọ́lá Ọláyíwọlá mo kí yín Abíọ́lá Wálé mo kí yín lọ́pọ̀lọpọ̀ torí mo rí i pé ọ̀pọ̀ àwọn èèyàn kò yé wọn dáadáa ní bàbá mi ẹ̀yin màmá mi mo fẹ́ bi yín question lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí mo rí dáadáa pé táwọn bàbá alábàbá wa ti fọwọ́ fà ó wà ń bẹ̀ èyí tí Àfọ̀njá náà fọwọ́ fà àtàwọn Ládẹrin náà wà ń bẹ̀ ó ṣẹlẹ̀ nílùú Ìwó lọ́wọ́lọ́wọ́ náà torúkọ yẹn náà ní parẹ́ nínú àwọn tó bá ṣẹlẹ̀ àwọn kan ẹgbẹ́ kan ni wọ́n o kìí ṣe Yorùbá o ẹgbẹ́ kan nínú 100 ẹgbẹ́ àbí thousands ẹgbẹ́ wọ́n lọ tọwọ́ bọ̀wé fún ọmọ Yorùbá pẹ̀lú àwọn ọmọ èyí tí alàpẹ̀ láwọn Fúlàní ìgbésẹ̀ ẹrù dáadáa kẹ́ tó sọ ìgbésẹ̀ ẹrù dáadáa kẹ́ tó tọwọ́ bọ̀wé àwọn tí wọn ò ronú wọn àmọ̀ kankan nípa àtàn ẹlòmíì nínú yín bóyá ló kàwé kó tó débi tó kó tó ṣe nǹkan tó ń ṣe mo kí yín ọ̀gá mi Rábìù mo kí yín ẹ káàbọ̀ ẹ jẹ́ bá mi ṣí ètò yìí ẹ bá mi ṣí ẹ̀ dáadáa ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká mọ̀ wípé kì í ṣe ọ̀rọ̀ ẹnu la máa láǹdí akẹ́lẹ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ni mo ti mọ ogun tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin lórí ọ̀rọ̀ ọlẹ̀ táwọn Fúlàní ń tà even àwọn táwọn Ládẹrin ń gbà lọ́wọ́ báyìí tí wọ́n ń gbalẹ̀ wọn padà lọ́wọ́ bí táwọn ti di kinní síbẹ̀ tó yẹ páwọn náà tó nípa àwọn làwọn nílẹ̀ tí èsì ilẹ̀ bàbá wọn àwọn kan ti wá dìde báyìí o ta ní bàbá àwọn tó ṣe Fúlàní ni wọ́n ní àbẹ̀wò tí wọ́n fi lọ tọwọ́ bọ̀wé àbí bàbá Tinubu ló ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ bàbá Tinubu àwa máa rọ̀ yín abẹ̀ yìí má jẹ́ kí wọ́n tà wá sóko ẹrú torí gbogbo ibi tẹ́ ẹ wà náà àwa máa jẹ́ kó yé yín dáadáa wípé àwọn ẹni àwọn ẹ̀kọ́ wa mẹ́ ni àwọn ẹni inú wọn ò dùn sí yín tẹ́yìn fúnra yín mà àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti ń talẹ̀ mọ́ wa lórí nù o bẹ́ẹ̀ mi sọ eléyìí pé gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi ò fọwọ́ sí o nílé lóko lájò lẹ́yìn odi wọn ò fọwọ́ sí ọ̀rọ̀ bàbá tí ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ tọwọ́ bọ̀wé o àní wá dápẹ́ ẹ̀yin bàbá mi ṣé bá ṣe máa wò ó lélẹ́yìí ẹjọ́ ẹ bá mi sọ̀rọ̀ sí i nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ sọ̀rọ̀ sí i ẹ dẹ̀ bá mi ṣí ẹ̀
Mrs. Taiwo Fásakin ní tí ìrọwọ́ yín o, èmi ọmọ yín náà ní Oríadé Adébọ́lá ní tí ìrọwọ́ yín torí mo mọ tẹ máa ń jù àwọn sáà ní àtẹ̀yìn yẹn mi kì í sàwọn nìkan o. ṣeré ká tó wá sọ pé àwa máa wò níran a lè wọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí níran mọ́ láyé odò òbí a lè máa wò níran àlódò òbí ẹ̀yin èèyàn wa kí wọ́n tó di pé wọ́n wá gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n ba nǹkan jẹ́ báwo la ṣe fẹ́ mọ̀ báwo la ṣe fẹ́ rí mo fẹ́ kí gbogbo wa ronú lé lórí dáadáa kì í ṣe nítorí nǹkan kan torí ara wa ẹ jẹ́ ká rántí àwọn àrọ́mọdọ́mọ wa tí wọ́n ń bọ̀ wá lẹ́yìn gbogbo àwọn bàbá wa ìyá wa tí wọ́n wà lókè òkun wọ́n fẹ́ wálé àti wálé ó le àti wá sínú ìlú yìí ó lágbára àwọn pariwo lọ́tùn à ń pariwo lósì àwọn èèyàn ò mọ̀ pé bó ṣe yẹ kó ṣe rí bó ṣe yẹ kó ṣe gbà. ṣẹ́gun bàbá mi Mr. Rabi àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fẹ́mi àti yín láti mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí o ẹ jẹ́ ká tètè dìde sí i. kí Mr. Akilọlá mo kí Mr. Samsudeen àwọn nǹkan yìí ẹ jẹ́ ká mọ̀ a gbúdọ̀ tètè dìde lé gbogbo ọmọ Yorùbá ṣe é fọwọ́ sí bí wọ́n ṣe tọwọ́ bọ̀ wé ṣé a mọ̀ sí ẹ jẹ́ ká sí ètò yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn òdì a fọwọ́ sí tí wọ́n lọ tọwọ́ bọ̀ pẹ̀lú gbèrè tí a là kí ló kàn wá pẹ̀lú tiwọn kí wọ́n máa ṣèjọba wọn pẹ̀lú àwọn tiwọn kí wọ́n máa dáko wọn tó máa fẹ́ kó wá kí wọ́n kó wá mo kí yín máa ní ẹ káàbọ̀ bẹ́ẹ̀ sì darapọ̀ mọ́ mi mo ti rí pé tí ń fọ́lò mi. jọ ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ bá mi fọ́lò ní péjì mi mo bẹ̀ yín mo rọ̀ yín mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín ẹ bá mi fọ́lò ní péjì mi Yorùbá Nation / Afọ̀njá TV 2 ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín torí pé lè yóò yìí ní ìṣù ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá ò faramọ́ àfaramọ́ lórí tó ṣẹlẹ̀ yẹn o àfaramọ́ mi wàá mọ̀ bóyá ẹ̀yin mi faramọ́ o àwa ò faramọ́ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ nítorí kíni kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan tó di pé kẹta tàwa sóko ẹrú òun gangan ní iṣu yín òun gangan ní wàhálà gbésí ayé yín ẹ̀yin ọmọ Yorùbá kí ni tó ń ṣe wá gangan ìjọ wo ni Yorùbá tó fẹ́ gbọ́ná ìjọ wo la fẹ́ kú olóko ẹrú tá a láwà gbogbo ẹ̀ kàn ń ṣe rádaràdá rédèrèdè adẹ̀ ń tẹ̀lé adẹ̀ ń gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá mi ó tọrọ lẹ́sọ Mr. Kọ́lá àwọn ọmọ Yorùbá ní màálù pẹ̀lú wọn àwọn gan ló fẹ́ ní màálù púpọ̀ jù wọ́n á ní ìgbẹ̀yìn wọn. torí tó ṣẹlẹ̀ yìí bóyá làwọn ọba ò mọ̀ sí bàbá wa ò nífẹ̀ẹ́ bàbá wa ò gúúsì Ọ̀jájá tó máa kí yín kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ gbó bí òkínní. tí ẹ bá wú ọ̀rọ̀ yìí níran tí ẹ sọ̀rọ̀ abẹ́ ẹ mọ̀ sí i
ó má kù yín ó kó orí adé, ó kù yín ó kù ìrùkẹ̀rẹ̀ ọwọ́ yín, ó kù yín ó kù bàtà tẹ́ ẹ ń wọ̀. Mo kí yín màámi, mo kí yín ìyá alálùbáríkà. Ọ̀rọ̀ tí mo gbọ́ dùn mí púpọ̀ mo ṣe jáde. Báwo làwọn ọmọ Yorùbá tá máa lọ tọwọ́ bọ̀wé pẹ̀lú àwọn ọmọ Miyetti Allah pé àjọ nílẹ̀ ni. Gbogbo wọn tọwọ́ bọ̀wé, àwọn mélòó ni wọ́n, àwọn wo ni wọ́n? Ǹjẹ́ ṣé àwọn ọmọ Yorùbá pátápátá ló bá wọn tọwọ́ bọ̀wé ni tí wọ́n fi wá ń tà wá sóko ẹrú báyìí? Gbogbo nǹkan yìí jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi, torí mo rí pé láti bí ọjọ́ mélòó mi ò ráyè àti ṣe kankan. Torí àwọn ò mọ̀ páwọn ta ìrandíran wọn ni. Bẹ́ẹ̀ ni màámi, ìmọ̀tara ẹni nìkan ló ṣe wọ́n. Ìmọ̀ àdánìkànjẹ òun ló ṣe yín. Ẹ̀yin Yorùbá tẹ́ wá ń gbìmọ̀ràn yìí, Ọlọ́run á bí yín, Elédùmarè máa bí yín, torí à ń gbẹ ìkuru kúrò lábọ́ kó tán, ẹ̀yin tó sẹ́mi síbẹ̀. Gbogbo tẹ́ ń ṣe fọ́mọ Yorùbá pátápátá nílé lóko, gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ sí i. Àdánwò tó wà ń bẹ̀ ẹ́ rí. Torí mo ti sọ kí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kí wọ́n fi Yorùbá kí wọ́n máa wo Yorùbá níran. Tí wọn ò bá even tí gbogbo tí wọ́n ló ṣẹlẹ̀ lẹ́yìn Ọ̀yọ́ lánàá tí wọ́n ní wọ́n jí 14 passenger èèyàn, wọ́n jí wọn gbé, wọ́n ṣe gbá. Ọmọ Adéyẹmọ ẹ fílẹ̀. Nǹkan tó kù wá kù ni pé kí wọ́n ṣí àkáǹtì ẹ̀ ká bẹ ìjọba, kí wọ́n ṣí àkáǹtì ọmọ Adéyẹmọ, kó máa lọ kó máa bọ̀, kó fi wọ́n lẹ̀ lọ́rùn. Tí wọ́n bá ti pa bàbá ńlá ẹlòmíì tí wọ́n pa ìyá ẹlòmíì tí wọ́n jí wọn gbé, wọ́n á rántí ọmọ Adéyẹmọ. Àwọn ẹlòmíì á dìde. Gbogbo àwọn tó dìde tó ń jà lórí ọ̀rọ̀ yìí, ìgbà tí gbogbo ẹ̀ ti wá dúdú, tó ti di pé àwọn tí ò mètò tí wọn ò mọ bí ẹni ti kan àwọn adánìkànjẹ bí irú ti yín, àwọn tó wá fẹ́ ba struggle jẹ́, ìgbà táwọn náà ti jáde, òun ló jẹ́ kẹ́yìn náà máa jáde lé. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn lọ́balọ́ba pátápátá gbogbo wọn mo pe àtìjòyè. Tí ò bá sí mímọ̀ sí yín ni, ẹ ní máa ṣe nǹkan tẹ́ ń ṣe yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi follow second page mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Yorùbá Nation / Afọ̀njá TV2, ẹ lọ bá mi follow ẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àwọn ọmọ Yorùbá ò fọwọ́ sí gbogbo tí wọ́n ń ṣe. Gbogbo ẹni tó fọwọ́ sí, gbogbo ẹni tó wá ń ṣe é, ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ mi, ẹ jọ̀ọ́ bá mi share. Ìjọ́ wo ni Yorùbá tó fẹ́ ronú? Ìjọ́ wo la tó fẹ́ gbọ́n? Ìjọ́ wo la tó fẹ́ ṣe làákàyè lórí gbogbo tó ń ṣẹlẹ̀? Àwárò dáadáa kan tó di pé à ń ṣe é. A wá ń ta àwọn èèyàn wa lọ́tùn, à ń tà wọ́n sóko ẹrú. Ẹ̀yin ti gbàgbé pé ìwé tẹ̀ ń tọwọ́ bọ̀ yìí wàhálà ni. Gbogbo tẹ̀ ń tọwọ́ bọ̀ ìfìtínà ni. Àfọ̀njá ṣe é, làwọn Ládẹrin, àwọn náà gbà bọ̀dẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ Yorùbá mi náà ní ayé ìgbà táwọn òyìnbó fẹ́ tún wá pọ̀. Àwọn náà tọwọ́ bọ̀ wé, àwọn Fúlàní náà gbé wọlé lọ́wọ́. Ipa ò bá gbọ́n. Gbogbo nǹkan bẹ́ẹ̀ ni bàbá mi Mr. Kọ́lá, ẹ ṣáàṣì fún Aluka, bẹ́ẹ̀ ṣáàṣì fún àti Àfọ̀njá TV àgbéwá, bọ̀ ẹ ṣáàṣì fún Aluka Adébọ́lá 6 again pin here, that's my YouTube.
ẹ má bínú. So àwọn nǹkan yìí kìí ṣe pé bóyá nìyẹn bàbá mi YouTube kìíní mi nìyẹn. Ṣé gbogbo àwọn nǹkan yìí à nílé sọ pé bóyá àbí kìíní lórí ẹ̀ mọ́? Bẹ́ẹ̀ ni Àlùkà Adébọ́lá TV ó máa gbé wá straight. Ṣé rí àwọn nǹkan yìí ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ, ẹ jẹ́ ká dìde ká mọ̀ wípé bí ọ̀rọ̀ yìí ṣe rí orí ẹ̀ wọ́n talẹ̀ Yorùbá. Nígbà tí mo wà ní Kánò mo mọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ti ṣẹlẹ̀. Kánò tẹ rọra rí yìí àbí ní north tẹ bá sọ pé wọ́n pọ̀ níbo náà ti pọ̀? Ẹ jẹ́ ká tún sọ níbo náà ti pọ̀, ẹ̀ ń tẹra yín ni. Agbègbè kan kábàkà ìlú Èkó gan mo lè ní ẹ̀dáhùn nígbà tí àwọn ilẹ̀ kan lọ lásán tí màálù wà ń bẹ̀, àwọn ilé kéréje àwọn bòbí kò sí kankan wọ́n dẹ̀ ń ka mọ́ local government fún wa nílẹ̀ wa. Wọ́n máa kọ ọmọdé ọmọ ọwọ́ ọmọ tó mú yàn lọ́wọ́ wọ́n kà fún yín mọ́ sẹ́ńsọ̀, oyún inú wọ́n kà fún yín mọ́ sẹ́ńsọ̀, màálù wọ́n kà fún yín sẹ́ńsọ̀. Àwọn ni population wọn pọ̀ jù. Subhanallah. Ṣe làákàyè látara bẹ̀. Torí ẹ̀ mo fẹ́ bí gbogbo wa mọ̀ wípé ẹ má jẹ́ kí wọ́n talẹ̀ Yorùbá mọ́ wa lórí. Gbogbo ẹ̀yin bàbá yìí tí ẹ lọ tọwọ́ bọ̀wé sí ẹ̀ lọ léèwé ni. Àwọn òfẹ́ mọ tẹ́ ẹ lè wà pẹ̀lú ẹ̀ tí ẹ lè ṣe pẹ̀lú àwọn ọmọ èyí tí a là ó. Ìwé tẹ́ tọwọ́ bọ̀ yẹn ìwé ọ̀daràn ni. Ìwé tẹ́ tọwọ́ bọ̀ yẹn ìwé tí ò yẹ kẹ́ ẹ tọwọ́ bọ̀ ni. Kí ni tó ń ṣe yín pàtó? Kí ni tó ń ṣe ìgbésí ayé yín gangan? Tẹ́ bí wọ́n ń ta gbogbo ilẹ̀ wa, tẹ́ ń ba nǹkan jẹ́ lọ́tùn lósì. Àwọn nǹkan yìí ká àwa lára lórí ilẹ̀ wa kó má bàa bàjẹ́. Gbogbo nǹkan yìí ń bà wá nínú jẹ́ lórí àwọn nǹkan oríṣiríṣi tó ń ṣẹlẹ̀. Kí láǹfààní? Kí ni pàtó yín? Torí gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yìí ó ń jẹ́ ìyàlẹ́nu fún gbogbo wa pátápátá. Gbogbo tẹ́ ẹ̀ ń ṣe Ọlọ́run á bí yín jọ́ka tó dá mi lójú tèdùmarè. Ẹ bá rò pé bóyá adákẹ́ a ní sọ̀rọ̀ mọ́, irọ́ o láà kò sí ní tó jọ. Ẹ lọ gbàgbé ẹ̀. Àwọn tí a fẹ́ kẹ́ ẹ ṣe ẹ̀yin lọ́balọ́ba, ọba Aláké, Ọọ̀ni Ifẹ̀, gbogbo ọba Olúbàdàn tó ṣẹ̀ jẹ, àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá wo yín mo pè. Ẹ dìde o. Ẹ dìde. Ààrẹ Òpìtàn Mr. Oríyọmí Hamzat, mo pè yín o, ẹ̀yin brothers mi, ẹ̀yin daddies mi, ẹ jọ̀ọ́. Bí understand ìwé tí wọ́n sign o. Ààrẹ Òpìtàn ẹ sọ̀rọ̀ síta lórí ẹ̀. Brother Hamzat Oríyọmí kò ní bàjẹ́ fún yín o, kò ní bàjẹ́ fún yín. Ẹ tètè sọ̀rọ̀ lórí ẹ̀. Kìí ṣe ìtẹ̀síwájú kankan ló wà níbẹ̀ o. Kìí ṣe ìtẹ̀síwájú ló wà níbẹ̀ o. Ṣé Yorùbá ò lè dá nǹkan ṣe ni? Àti bẹ́ẹ̀ pẹ́ ìfọwọ́sowọ́pọ̀ kẹ́ ní pé kíkiri Fúlàní kan kó ṣe kinní kan kí ni wọ́n fẹ́ gbé fún yín torí Ọlọ́run. Tẹ̀lé wá ń di báyìí, bàbá wa Oríyọmí Hamzat, mo bẹ̀ yín, mo pè yín o. Àgídìgbò TV ẹ jọ̀ọ́. Mo wá pé bàbá mi yìí náà, dádì mi Kọ́lá Olóòtú, mo pè yín. Ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Bàbá Kọ́lá Olóòtú ó dọwọ́ yín. Ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí torí pé a ní dákẹ́ lórí tó ń ṣẹlẹ̀.
bàbá Kọ́lá Olóòtú ẹ bá mi hashtag wọn, ẹ bá mi táàgì bàbá Kọ́lá Olóòtú, ẹ bá mi táàgì bàbá mi Hamzat, Oríyọmí Hamzat, ẹ bá mi táàgì Ààrẹ Òkúta. Ẹ lè fi sọ̀rọ̀ bọ̀ ẹ ronú àròjinlẹ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí, torí mo mọ̀ pé bàbá mi Kọ́lá Olóòtú wọ́n á sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí. Thank you Mr. Kọ́lá, mo kí yín ẹ ṣé jàre. Ààrẹ Òkúta fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, kí wọ́n má mú ọ̀rọ̀ yìí lérè o. Kí wọ́n má mú ọ̀rọ̀ yìí ní eré rárá. Ọ̀bẹ́dà mi dad mi tí wọ́n jẹ́ Mr. Hamzat Oríyọmí kò ní bàjẹ́ fún yín o. Ẹ jáde lórí ọ̀rọ̀ yìí, kí ẹ jáde kí ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Bàbá mi Kọ́lá Olóòtú ó kù sí yín lọ́wọ́ o. Tó bá bàjẹ́ tílẹ̀ Yorùbá bá bàjẹ́ wà lọ́wọ́ ti yín náà, torí sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Bàbá mi Hamzat Oríyọmí tílẹ̀ Yorùbá bá bàjẹ́ tó kù díẹ̀ káàtó, ó wà lọ́wọ́ ti yín náà o, torí pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Bí ẹ̀dẹ̀ ṣe dáadáa fáwọn aráàlú pé ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́, kì í ṣe Ìbàdàn nìkan, kì í ṣe Ọ̀yọ́ nìkan. Mídíà àti pariwo ọ̀rọ̀ yìí, gbogbo sáà tí wọ́n sá ìyẹn kí wọ́n gbégi lé àfẹ́. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lájò lókè òkun, nílé lóko gbogbo wa àfọwọ́ sí. Bàbá Tinubu tẹ bá mọ̀ sí àfọwọ́ sí, ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá àfọwọ́ sí. Àfọwọ́ sí o, kí ó kálukú kó gbé nǹkan ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, kò sí ní tó jọ. A lè wá dákẹ́ kí tara wa bá wa dákẹ́. Àwọn tẹ́mi ń sọ yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nínú ayé, ó ti ń gbébọ̀ o. Inú ewu ni Yorùbá wà, inú ewu ni Yorùbá wà. Àwa sọ fún yín lónìí, inú ewu ni Yorùbá wà. Tẹ́yin bá rò pé bẹ́ẹ̀ kọ́, ẹ tara yín ni. Inú ewu ni Yorùbá wà. Ẹ jẹ́ ká tètè fura, ká gbé ìgbésẹ̀ ní kíkankíkan, kí á lè débi tá à ń lọ, kí Ọlọ́run Elédùmarè kó lè sìn wá débẹ̀. Inú ewu ni Yorùbá wà o. Yorùbá wà nínú ewu. Àwa ní sọ pé bẹ́ẹ̀ kọ́, gbogbo yín ẹ dìde. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ jà fún leléyìí, tí àwọn wèrè kan jáde ńjọ́ kan tí wọ́n láwọn fẹ́ gba orílẹ̀-èdè. Ṣé bí wọ́n ṣe ń gba orílẹ̀-èdè náà ṣe jáde òun? Ṣé bí Ìgbòho ṣe ń ṣe lẹ́yìn ṣe ṣe òun? Àbí bá a ṣe gbé dání làwọn ṣe ṣe òun? Ibi tí wọn ò ní làákàyè dé. Ẹ̀kọ́ tẹ̀ ní ẹ wá gbọ́. Ẹ rí i pé mo yà sílé mi bọ̀, mò ń bọ̀. Ọ̀rọ̀ ọjọ́ ni kì í sọ ọ̀rọ̀ ìní, mo yìí ń bọ̀ lórí ẹ̀. Bọ̀bú fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ń tá a gbé dání, ẹ jẹ́ kó yé yín dáadáa, kẹ́ ẹ ṣe làákàyè lórí ẹ̀. Gbogbo tẹ́ ẹ̀ ń ṣe, gbogbo ẹ̀ la mọ̀. Tèmi bẹ́ẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tí ẹ bá ṣọ́ra kó má di pé ẹ máa padà tẹ́. Kí pé ẹ ti tẹ́ ọ̀rẹ́ bí ẹ ti wà wọ́n tẹ̀. Gbọ́ ẹ̀yin bàbá tẹ́ta lẹ̀ ọ̀rọ̀ lẹ̀ ni mo wá fún, tí mo fi ń kí gbogbo wa pátápátá káàkiri gbogbo ayé, gbogbo ilẹ̀ Yorùbá. Èmi ọmọ yín náà ni Orí Adé Dẹ́bọ́rà aka Àlùkà, tó ń jẹ́ Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ ni mo kí yín Mr. Kọ́lá, mo kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ kú àdúró tì mí. Bẹ́ẹ̀ náà ni mo kí Alájà Àyìnkẹ́, mo kí Mrs. Fásakin, bẹ́ẹ̀ ni Mrs. Taiwo Fásakin, mo kí yín, mo kí yín, mo kí yín, mo kí Mrs. Comfort, mo kí ẹ̀yin náà, Mrs. Mary, mo kí yín, Haji Lukman, mo kí yín, mo kí yín, mo kí yín dáadáa. Ọlọ́run ọba aláàánú kò ní fi yín sílẹ̀ nígbà kankan. Bẹ́ẹ̀ ni mo fi àsìkò yìí mo fi ń tọrọ fún yín, gbogbo àìtó kálukú bá wà,
kọ́lọ́run ọba Elédùmarè kó bá mi wà pẹ̀lú yín, kó má fi yín sílẹ̀ nígbà gbogbo. Oore Ọlọ́run kọ́lọ́run bá mi jogún ẹ̀ fún yín, gbogbo yín pátápátá ẹ̀ ní tilẹ̀ tẹ́ o pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run ọba tó jẹ́ pé ó lo ohun tó pamọ́ àti tó hàn. Ọlọ́run ọba tó jẹ́ pé kò sẹ́dá tó mọ ibi tó wà, kò sẹ́ni tó yé tó lè mọ̀ pé báwo lọ́lọ́run ṣe rí, kò sẹ́dá, kò sáfà tó lè mọ̀, kò sí pásítọ̀ tó lè mọ̀ àbí babaláwo kan níbo ni Ọlọ́run wà, níbo gangan lọ́lọ́run, ta lọ́lọ́run. Gbogbo wa pátápátá kàn ń ṣàṣìkiri ni. Bọ̀tẹ́ bá fẹ́ mímọ̀ nípa Ọlọ́run Elédùmarè, a máa ṣàlàyé fún yín. Ọjọ́ ń bọ̀ lórí yẹn, bọ̀ kó má di pé àwọn èèyàn sọnù. Ọlọ́run ọba tí ò ṣe é gbè níjà, kábíyèsí Ọlọ́run. Ayé ń bọ̀ lórí ẹ̀, àwọn ọ̀rọ̀ pọ̀ torí pé mo mọ̀ nínú àwọn nǹkan tí èmi máa ń gbà àti tọ́lọ́run máa fi hàn mí fún ara mi. Màá sọ tí mo bá tún ṣe ìwádìí kí n tó sọ gan, màá ti ṣe ìwádìí, màá tún wá rí pé abẹ́ẹ̀ ni. Bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó fi mí mọ̀nà, tó jẹ́ kí n mọ̀ wípé gbogbo àwa ẹlẹ́sìn pátápátá a kàn yí lójú kan. Ibi tó fara pamọ́ sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò dá mọ̀, bọ̀ àwọn tó yẹ tí wọ́n dá mọ̀ ló pọ̀ jù láwọn àyíká. Má dà pé mo gbè lẹ́yìn ẹ̀sìn kan sẹ́sìn kan. Mo wá kí yín ẹ̀yin bàbá mi nílé lóko, gbogbo ohun tí ẹ ń pè tí ẹ mọ̀, tẹ́ fi ń pe Ọlọ́run ọ̀nà, tẹ́ fi ń gbà, tẹ́ fi ń pe Ọlọ́run Elédùmarè, Ọlọ́run ọba yín náà kò ní padà lẹ́yìn yín. Ọlọ́run ọba mi, ọba tó jẹ́ pé òun lọ́ba aláàánú, ọba tó mọ tó pamọ́ tó dẹ̀ mọ tó hàn, kò ní fi gbogbo yín sílẹ̀ nígbà kankan. Torí ń tá a mọ̀, even nígbà kan táwọn yẹn bá ní Àfọ̀njá dalẹ̀ ó ṣe gbá kan, màá ní bẹ́ẹ̀ ni, ẹ lè sọ pé bẹ́ẹ̀. Kálẹ́nìkan lè sọ fún pé kó lọ pa ìlú ìyá rẹ̀ run, tó bá mọ̀ pé ìlú ìyá òun lòun lọ pa wọn, tí ò ní kọjú ìjà sí pé ìlú ìyá mi ìkànnù. Àwọn wo ló ṣe ọ̀tẹ̀ pẹ̀lú ọba ọjọ́ kìíní àná, gbogbo ẹ̀ náà ń bọ̀, tí wọ́n fi sọ pé káfọ̀njá ṣe báyìí. Bí ò bá nídìí obìnrin ò jẹ́ kó mólú bọ́ọ̀tì. Àwọn kankan tó wà lára Àfọ̀njá náà tí ò bá sí ìgbéraga ń bíbò míì náà, òun náà ní ṣubú. Bọ̀kọ̀ sẹ́yìn tí ò kí ń ṣàṣìṣe nínú ayé, àbí kọ́bọ Ọlọ́run ọba Elédùmarè kó máa pàṣìṣe wa rẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wá ṣàṣìṣe lórí pé ẹbẹ́ talẹ̀ bàbá wa àbí ẹbẹ́ tọwọ́ bọ̀ wí tí ò yẹ kẹ́ tọwọ́ bọ̀, irọ́ lásán ni, àwa ò fọwọ́ sí o. Nítorí bá ti ń jọmọ Yorùbá káàbàtà, kò sí bó ṣe kó ṣe jẹ́ èdè tó lè yàtọ̀ díẹ̀díẹ̀ tó, ilẹ̀ bàbá rẹ̀ náà fẹ́ ta o, ilẹ̀ ìyá rẹ̀ náà fẹ́ ta o. A lè gbà, a dẹ̀ fọwọ́ sí. Gbogbo ẹ̀yin tẹ́ ká sọjọ́ tẹ́ kó tẹ́ fi okùn tí wọ́n po kinní kan tẹ́ fi sọ́rùn, kò kàn wá o, kò kàn wá. Àwa ò gbà. Gbogbo tẹ́ lọ sa pẹ̀lú àwọn Mèyétí Allah yẹn kò kàn wá. Mèyétí Allah lọ tẹ̀ nǹkan tẹ́ rí tẹ́ fi ranjú mọ́lẹ̀ wa kò yé mi. Mèyétí Allah kí ni tó kan bàbá ńlá yín bẹ́ẹ̀ tẹ́ lọ jòkó sọ́dọ̀ yín pẹ̀lú ilẹ̀ wa? Kí ló kàn yín pẹ̀lú ilẹ̀ wa? Ẹ fún ẹ̀ mọ́yé gádà tẹ́ fò kẹ́ tó dé sílẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ rò kẹ́ tó ṣe ni. Ẹ fún iye gádà tẹ́ fò, Mèyétí Allah padà sílẹ̀ bàbá ńlá yín. Kí ni tí ẹ nídìí gẹ́gẹ́, kí ló ràn mọ́ yín lójú lórí ilẹ̀ wa gẹ́gẹ́ tẹ́ fi ń pè yìí? Kí ni tó ń ṣe yín pàtó tẹ́ lè kó àwọn èèyàn yín padà lọ sọ́hùn? Ẹ̀yin àgbà Yorùbá ẹ̀ ronú débẹ̀ ni. Kí ni tí wọ́n kí ló pàtó, kí ni tó mú wọn tí wọ́n fi ń ranjú mọ́ ilẹ̀ yìí? Ẹ̀yin àgbàgbà tó wà nílẹ̀, ẹ bá mi sọ̀rọ̀ sí i. Ẹ bá mi sọ̀rọ̀ sọ́rọ̀ tó wà nílẹ̀. Kí ni tó wà nídìí ọ̀rọ̀ tó fi ń jẹ́ pé ilẹ̀ yìí gangan náà ranjú mọ́? Ẹ jẹ́ ká jọ tíìkì lé lórí. Ẹ̀yin ọba ṣé ẹ ronú débẹ̀ ni? Kí ló dé tó jẹ́ pé wọ́n gbà àfi ilẹ̀ Yorùbá yìí gangan ni? Ẹ dá mi lóhùn. Nǹkan tó ń dùn mí ni mò ń sọ. Kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ pé ilẹ̀ Yorùbá yìí gangan náà wọ́n wọ́ sí pé sẹ́ ànílẹ̀ Yorùbá yìí àwọn jọ máa lò ó ni, àwọn jọ ní ni. Ẹ sọ̀rọ̀, ẹ fi sí kọ́mẹ́ǹtì. Ntẹ́ ẹ bá rí sí, kí ló ṣẹlẹ̀ gangan tó fi jẹ́ pé ilẹ̀ Yorùbá òun ni wọ́n ranjú mọ́? Ó lágbára.
mo wá kí gbogbo wa lọ́pọ̀lọpọ̀ lájò lẹ́yìn odi, gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ afẹ́fẹ́ pè mí ṣàkíyèsí lórí ọ̀rọ̀ tí mo bá sọ, torí kò sẹ́ni tó gbọ́n tó abẹ́fẹ́ fún mi ní information àbí bóyá ó ní nǹkan tẹ́ fẹ́ fi support wa. Normally fóònù ti ní fault, no system, bẹ́ẹ̀ ni a kàn ń yá àwọn nǹkan mọ́ra wọn ni mo fi ṣe program. Ẹ rí i pé mo ní pé mi ò wá síta láti bí ọjọ́ mélòó. Bóyá pé ẹ fẹ́ bá a sọ̀rọ̀ àbí ẹ fẹ́ polówó ọjà ni, ẹ lè pè mí sórí nọ́mbà mi ní WhatsApp 082 83 89 2558 082 83 89 2558. lẹ́ẹ̀kan sí 080 83 89 2558. nọ́mbà WhatsApp nọ́mbà wa nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ lè pè mí lẹ́yìn ètò kẹ́ mẹ́sẹ̀jì mi ọ̀rọ̀ bí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ kan. Mo wá kí yín ní lóko lájò lẹ́yìn odi, mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn màmá mi. Aburú ayé kò ní dé bá yín, ọ̀fọ̀ ayé kò ní ta lù yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bí ẹ bá ṣe ń jù wá, gbogbo ẹnikẹ́ni tó bá robi ròyìn àfọwọ́ rẹ̀ ṣera ẹ̀ ní pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹni tó bá ní kẹ́ ẹ kú, òun ló máa ṣáwájú yín kú. Ẹni tó ń robi ròyìn lórí ọmọ àbí lórí aya ni, tó ń lépa yín kiri pé ẹ ní débi tẹ́ ń lọ ni, kọ́lọ́run Elédùmarè ọba tó láyé, ọba tó mọ tó pamọ́ àti tó hàn, kọ́lọ́run bá mi fi ìyà náà jẹ́. Bẹ́ẹ̀ ni ó ṣe rí, bẹ́ẹ̀ ni ó ṣe ṣe. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ pa ní ògo àwọn ọmọ yín, tó fẹ́ pa àwọn ògo yín mọ́ yín lọ́wọ́, Ọlọ́run ọba tó ń tini mọ́nú ilé kan tí ò ní ríta mọ́, tí ò dẹ̀ nílé rìn síta mọ́, Ọlọ́run ọba mi ní kó pa ó, bá mi tì mọ́nú ilé náà tí ò bá ti ríran mọ́, tí ò dẹ̀ rẹ́sẹ̀ fi rìn, bá wa ṣe wọ́n bẹ́ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ń robi ròyìn, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ jọ̀ọ́ bá mi follow new page mi, Yorùbá Nation Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ ni /Àfọ̀njá TV 2, òun ni new page pẹ̀lú ògo Ọlọ́run. A tún máa pàdé lágbára Ọlọ́run. Ó dìgbà kan náà.